Hallelujah. A kú ojúmọ́ ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ bá wà tí ẹ ti ń gbọ́ mi lágbàáyé. Jesus Lovers Everywhere Online Community Church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí ọjọ́ Olúwa ọjọ́ ìsinmi. Òní ni ọjọ́ 19 oṣù kìíní ọdún tá wà nínú rẹ̀ yìí. Níbi gbogbo tá bá wà lágbàáyé mo fẹ́ ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa. Ẹ ké sí àwọn tó wà nítòsí, àwọn tó wà lọ́nà jíjìn. Gbogbo ọkàn tẹ́ mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ wa jọ wọ́n lógún, ó jẹ wọ́n lógún, wọ́n sì ní ipa tó ń kó nípa jíjọ́sìn pẹ̀lú wa lọ́jọ́jọ́ ìsinmi tá bá ti wá sórí afẹ́fẹ́. Ẹ ké sí wọn, ẹ ké sí wọn, ẹ ké sí bàbá, ẹ ké sí ìyá, ẹ ké sí ẹ̀gbọ́n, ẹ ké sí àbúrò. Ẹ yẹ kí ọkọ kó ké sí aya, kí aya kó ké sí ọkọ. Ẹ kí gbogbo ènìyàn kó ké sí ara wọn wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o. Ní kọ́mọ́kọ́mọ́ náà ni àní dára wa lágara. Ní dára wa lágara rárá àti rárá ni lónìí. Mo fẹ́ ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Ọlọ́run ọpẹ́ ló tọ́ sí, ìyìn ló tọ́ sí, ògo ló tọ́ sí. Mo fẹ́ ká júbà rẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó dá wa sí ni o. Kò ń ṣe wípé ogún bí ẹnìkankan ni láti rí ọjọ́ tuntun. Ogún bí wa kọ́ o. Orí ọ̀fẹ́ ni, àánú la rí gbà o. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ wípé nípa àánú rẹ̀, ìyọ́nú rẹ̀ ló ṣe mú àwa dìde òní, òdodo rẹ̀ ńlá ni, ó tóbi lórí gbogbo wa. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọba tó mú wa láyé, tó mú wa láàyè rere. Ọba tó ń ṣètọ́jú wa, tó ń tọ́jú ọkọ, tó ń tọ́jú aya, tó ń tọ́jú àwọn ọmọ. Ó ń tọ́jú ẹ̀gbọ́n, ó ń tọ́jú àbúrò, ó ń tọ́jú àwọn òbí, ó ń tọ́jú wa tilétilé tọ̀nàtọ̀nà. Ọba tí ò jẹ́ ká jáde lé ikú lọ́wọ́. Ọba tí ò jẹ́ ká parun lóde. Ọba tó ń tọ́jú wa, òun ló pèsè fún àìní wa, ló bá àìní wa pàdé. Ọba tó ń ṣaláàbò lórí wa, ọ̀pọ̀ ló ti lọ. Ìwọ̀nba ọdún tá a wọ̀ yìí, àwọn ọjọ́ tá a ti lò, ọ̀pọ̀ ló ti lọ. Ọ̀pọ̀ ló wá mọ àwọn kan tàbí òmíràn tó ti lọ. Kì í ṣe wípé a dára jù wọ́n lọ, orí ọ̀fẹ́ lárígbà, àánú lárígbà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lákòókò yìí, fi àkókò yìí lẹ̀ fún ọpẹ́, fi àkókò yìí lẹ̀ fún ìjọsìn, fún ìmoore lọ́wọ́ Ọlọ́run. Mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbikíbi tó bá wà pé Ọlọ́run ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe fún àkókò yìí tí mo rí gbà lọ́wọ́ rẹ, fún ọjọ́ òní tó mójú mi rí, ìwọ tó mójú mi rónìí. Mo mọ̀ kó máa mú mi rọ́la, ó máa mú mi jálẹ̀ ọdún yìí láyọ̀ àti àlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ohunkóhun tó bá ń ṣe, yọ̀ǹda àkókò yìí fún ọpẹ́, yọ̀ǹda àkókò yìí fún ìyìn, fún ìmoore. Ọlọ́run abiyamọ tó tọ́ ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ ká gbé Olúwa ga tọkàntọkàn. Ẹ ká fi ọkàn ìmoore wa hàn, ẹ ká fi ọkàn ìmoore wa hàn, ẹ ká júbà rẹ̀. Ọlọ́run ni bàbá ni, ó dá sí wa, ó dá sí wa lọ́pọ̀lọpọ̀. Òun ló ń wò wá sàn, òun ló ń wò wá sàn ní gbogbo àìsàn, òun ló dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá, òun ló ń tú àgọ́ ara wa ṣe, òun ló ń sọ gbàdéwé, òun ló ń sọ wá dèwé lójoojúmọ́. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nu wa bọ́jọ́ orí rẹ̀ ṣe rí kọ́ lórí o. Ó rí pé ó ṣe bí èwe ju ọjọ́ orí rẹ̀ lọ, nítorí kó bá wà lálàáfíà ni. Ọlọ́run ò jẹ́ kí gbogbo ohun tá à ń jẹ tá à ń mu kó pa wá lára. Ọlọ́run ò jẹ́ ajẹ májèlé, Ọlọ́run ò jẹ́ agbọ́fà lójú oorun. Ọba tó ń pa wá mọ́, tó ń dáàbò rẹ̀ bò wá. Ajáde lọ́sàn-án, ajáde lálẹ́, ààbò rẹ̀ dájú. Àwọn ọfà pẹyẹpẹyẹ Ọlọ́run ò jẹ́ ó bà wá o. Ó gbà wá nínú eyín àwọn pẹyẹpẹyẹ, bí orin Dáfídì yẹn ṣe sọ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi ọkàn ìmoore wa hàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bàbá wa gbé ọ̀gá lónìí. A fi ọkàn ìmoore wa hàn. A yàn, a sì dúpẹ́ nítorí pé ìwọ ni ọba wa, ìwọ ni bàbá wa, ìwọ ni ohun gbogbo ní ohun gbogbo fún wa. A yàn fún ohun gbogbo tó ṣe dáadáa nípa ayé wa, nípa àyànmọ́ wa. A gbé ọ̀gá lónìí wípé o rántí wa sí rere. Ọlọ́run ó ṣe, lórúkọ Jésù Kristi gba ọpẹ́ wa, lórúkọ Jésù Kristi gba ẹ̀yìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Ọpẹ́ ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Bàbá, lónìí a wá bá ọ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. Ohun tó bá ní sí fún wa, ọ̀rọ̀ rẹ, lórúkọ Jésù, agbára rẹ, ògo rẹ, ohun tó ní fún wa lónìí, lórúkọ Jésù, Ọlọ́run yọ̀ǹda rẹ̀ ní ọ̀nà tí ó yí ayé wa padà, tí ó yí ọkàn wa padà sí ọ. Èyí tí ó mú wa dìrọ̀mọ́, tí ó mú wa mọ̀ ọ́, tí ó so wá pọ̀ mọ́ ọ títí ayé. Lórúkọ Jésù, bá wa sọ̀rọ̀. Yí ayé wa padà, yí àyànmọ́ wa padà. A ó sì máa yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa.
nítorí àkókò wa ń sáré, mo fẹ́ kí a ṣe àyẹ̀wò ohun tí Ọlọ́run rán sí wa lónìí ní kọ́mọkọ́mọ ní wàrà ṣẹṣà. Ìwé mọ́ sọ wípé Jésù wípé ẹni tó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Etí ara wà, etí ẹ̀mí wà. Ìwọ tó bá létí ara tó bá ti létí ẹ̀mí, odi yìí ni ẹ́, oyi odi. Kì í ṣe wípé wọn sọ̀rọ̀ ìwọ ló lè gbọ́ o. Mo pa láṣẹ ìwọ tí etí ẹ̀mí rẹ ti di lónìí kó ṣí. Mo ní kó ṣí sílẹ̀. Mo fẹ́ kó farabalẹ̀ kí o fi iyè sí ohun tí a fẹ́ sọ lónìí, kó jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó bá ọ lálejò kó sì ṣe ọ ní rere. Ohun tí Ọlọ́run rán sí wa lónìí ni wípé tí a pè ní ọ̀rọ̀ ìgbìyànjú ni o, ọ̀rọ̀ ìmọ̀ràn ni fún àwọn amòye, àwọn tó bá lọ́gbọ́n tó mòye, àwọn tí ó bá fẹ́ kí ọdún yìí kó yàtọ̀ sí ọdún tó ti lò sẹ́yìn. Ohun tí Olúwa rán sí wa ò ju wípé kí a bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, kí a dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Ṣé rí bẹ́ẹ̀? Òun ni mi fẹ́ ká gbàgbé o, òun ni ọ̀rọ̀ àtẹnumọ́. Iṣu àwọn àgbábọ̀ ní iṣu àtẹnumọ́rọ̀ kò ń ṣe kíni, kò ń jóná. Kò yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó bá gbé nǹkan kaná, ìṣẹ́yìí ló sọ pé mo gbé nǹkan kaná, mo gbé nǹkan kaná. Nǹkan tó gbé kaná kò ní jóná. Torí gbogbo èèyàn á mọ̀ pé o gbé nǹkan kaná. Ìwọ gan fúnra rẹ ò ní lè gbàgbé pé o gbé nǹkan kaná nítorí pé òun tẹnumọ́. Iṣu àtẹnumọ́rọ̀ kì í ṣe kíni, kì í jóná. Ohun tí mo fẹ́ ká tẹnumọ́ lónìí, jálẹ̀ ọ̀sẹ̀ yìí, jálẹ̀ ọdún yìí ni wípé bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Kì í ṣe wípé yóò ní rí ìpèníjà nínú ọdún náà. Kì í ṣe wípé ọ̀tá ò ní fẹ́ gbìyànjú ara rẹ̀. Ọ̀tá fẹ́ ṣe tiẹ̀ bí Ọlọ́run náà ṣe ń ṣe tiẹ̀, bí àwọn ènìyàn náà ṣe ń ṣe tiẹ̀. Olúkálùkù ohun tó ní ẹ̀mí lágbìyànjú tiwọn. Nítorí náà ìwé mọ́ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Ọlọ́run gbà á lọ́wọ́ gbogbo rẹ̀. Ìpọ́njú lè yọjú, ìjàkadì lè yanjú, ìdojúkọ lè yanjú. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni wípé o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Ohunkóhun tó bá já sí ìpèníjà fún ọ, bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Ohunkóhun tó bá kọjú sí ọ tàbí tó dojú kọ tí wọn náà gbọ́dọ̀ dojú kọ, mọ̀ wípé bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Má jẹ́ kí ohunkóhun gba Ọlọ́run lọ́wọ́ rẹ lọ́dún yìí. Owó ni, ọkọ̀ ni, ilé ni, mo fẹ́ dogún, mo fẹ́ dọ́gbọ́n ni, mo fẹ́ lọ láti ìlú kan dé òmíràn ni. Má jẹ́ kí ohunkóhun kó ṣe kíni, kó gba Ọlọ́run lọ́wọ́ rẹ lọ́dún yìí. Mo fẹ́ kó mọ̀ wípé tọ́ba láṣẹ, tọ́lọ́run ọba àwọn ọba, òun ní kíni, òun láṣẹ. Àyànmọ́ gbogbo wa wà lọ́wọ́ Ọlọ́run, ìṣẹ̀dá wa wà lọ́wọ́ ẹlẹ́dàá wa. Nítorí náà Ọlọ́run ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn, ọ̀rọ̀ rẹ̀ ò ṣe kọ̀, kò ṣe sátì, kò ṣe pàtì. Aṣiwèrè ènìyàn òun ló máa sọ wípé kò sí Ọlọ́run. Gbogbo ènìyàn tó ní iyè tí iyè wọn ṣí ló mọ̀ pé Ọlọ́run wà o. Ọlọ́run wà ó kọjá orúkọ tá à ń sọ ọmọ lórúkọ o. Ọlọ́run wà òtítọ́ ni o, kedere sí ni. Àwọn aṣiwèrè ènìyàn ló sọ wípé kò sí Ọlọ́run. Lọ́dún yìí Ọlọ́run ò ṣe gbàgbé, Ọlọ́run ò ṣe rọ́ sẹ́yìn, Ọlọ́run ò ṣe ṣátì. Má gbàgbé ẹlẹ́dàá rẹ, má gbàgbé Ọlọ́run rẹ. Àwọn kan gbàgbé Ọlọ́run. Nígbà tó gbàgbé Ọlọ́run, ìwé mọ́ sọ pé ègbé ni fún wọn. Àwọn kan wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn. Nígbà tó sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, ìwé mọ́ sọ wípé wọ́n ti kẹ̀yìn sí àánú wọn. O ò ní kẹ̀yìn sáàánú, àánú ò ní kẹ̀yìn sí ẹ. Nípa tirẹ̀ àti ilé rẹ, mo gbà ọ́ níyànjú lónìí wípé má ṣá Ọlọ́run tì nínú ọdún yìí. Má gbàgbé Ọlọ́run, má fọwọ́ rẹ sẹ́yìn. Ohun tó jẹ́ ti Ọlọ́run jẹ́ kó jẹ́ ọ́ lógún o. Jẹ́ kó jẹ́ ọ́ lógún. Jẹ́ kó jẹ́ ọ́ lógún. Jẹ́ kí n ka orin Dáfídì 1:7 kí n kà á fún wa kí n tó bọ́ sí ọ̀rọ̀ Ọlọ́run gbàgede tá a fẹ́ sọ lónìí ní ṣókíṣókí. Ní ẹ̀bá odò Bábílónì, Psalm 137. Níbẹ̀ ni àwa gbé jókòó, àwa sì sọkún nígbà tí àwa rántí Síónì. Síónì ò ṣe gbàgbé, Ọlọ́run ò ṣe gbàgbé. Ẹni bá gbàgbé Ọlọ́run, wọn á gbàgbé ẹni tirẹ̀.
á gbàgbé irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ò ṣe gbàgbé. Ó gbọ́dọ̀ máa rántí ẹ̀ ní gbogbo ọjọ́, ní gbogbo àkókò, ní gbogbo ìgbà. Lára ìbẹ̀rù Ọlọ́run ni láti fi Ọlọ́run sínú ìyè, láti máa ṣí nínú ìyè, láti máa rántí Ọlọ́run ní gbogbo ìgbà, kí Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run kó wà nínú ìsọ̀yé wa, ìwàláàyè Ọlọ́run kó wà nínú ìsọ̀yé wa. Lára ìbẹ̀rù Ọlọ́run nìyẹn. Àwa sì sọkún nígbà tí àwa rántí Síónì. Àwa fi áàpù wa kọ sí orí igi wílò tí ó wà láàrin rẹ̀, nítorí pé níbẹ̀ ni àwọn tí ó kó wa ní ìgbèkùn béèrè orin lọ́wọ́ wa, àti àwọn tí ó ní wá lára béèrè ìdárayá wípé ẹ kọrin Síónì kan fún wa. Ìwọ tó ń kọrin ní ilẹ̀ àjèjì kò ṣe tẹ́wọ́gbà. Ó ń fẹ́ kọrin Síónì ní ìlú Bábílónì kò ṣe tẹ́wọ́gbà, kò ṣe tẹ́wọ́gbà. Ó ní àwa ó ti ṣe kọ orin Olúwa ní ilẹ̀ àjèjì. Èèwọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí, èèwọ̀ náà fún Ọlọ́run jẹ. Wọ́n fún Ọlọ́run jẹ. Ó mọ̀ pé ó wà ní ipò àìmọ́. Ó mọ̀ wípé ó wà ní ìwà mímọ́. Ó mọ̀ wípé ó ti dàpọ̀ mọ́ àwọn ọ̀tá Ọlọ́run. Ó ti dàpọ̀ mọ́ Báálì. Ó ti dàpọ̀ mọ́ àwọn ọmọ Béliálì. Ó wá gbé orin Ọlọ́run sẹ́nu olóhùn kọ. Ó ní ọkàn ń júbà ẹlẹ́dàá rẹ̀. Èèwọ̀ ni. Ó ń sọ fún ẹlẹ́dàá rẹ̀ pé kó pa ọrùn ni. Ó ń sọ fún gbogbo ohun tí ẹlẹ́dàá rẹ̀ dá mọ́ gbogbo àgbáyé wípé ó ṣe tán fún ìparun. Nítorí pé àwọn tó gbàgbé Ọlọ́run wọn la ó parun. Bí wọ́n sọ pé ègbé ni fún wọn, sọ àánú wọn nù, wọ́n sọ orí ọ̀fẹ́ wọn nù, wọ́n sọ ojú rere wọn nù, àwọn tó gbàgbé Ọlọ́run. Wọ́n sọ bí pé a gbọ́dọ̀ rántí nígbà tá a rántí Síónì abúsígbé. Orin Síónì ò ṣe kọ ní Bábílónì. Ẹgbọ́n tó sọ ní Jerúsálẹ́mù. Bí èmi bá gbàgbé rẹ̀, jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kí ó gbàgbé ìlú rẹ̀. Bí ènìyàn bá gbàgbé Jerusalem tó gbàgbé Síónì, kí ló wà ní Jerusalem, kí ló wà ní Síónì? Ọlọ́run ni ọ̀gá ògo ni. Ó ní ibùgbé wọn ní rẹ̀ ti lẹ́wà tó ní Síónì. Ọlọ́run ọ̀gá ògo ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun ló gún wá sí Síónì, òun ló gún wá sí Jerusalem, òun ló fara rẹ̀ hàn ní Síónì ní Jerusalem. Òun ló sọ Jerusalem di Jerusalem, òun ló sọ Síónì di Síónì. Ó ní bí èmi bá gbàgbé rẹ̀, ó ní Jerusalem, bí èmi bá gbàgbé rẹ̀, jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kí ó gbàgbé ìlú rẹ̀. Bí èmi kò bá rántí rẹ̀, jẹ́ kí ahọ́n mi kí ó lẹ̀ mọ́ èrìgì mi. Bí èmi kò bá fi Jerusalem ṣáájú olórí ayọ̀ mi gbogbo. Kí ló lórí ayọ̀ rẹ̀? Ṣé Jerusalem ni? Ṣé ibi tọ́lọ́run gbé ni? Ṣé ìtẹ́ Ọlọ́run ni? Ṣé ibùgbé Ọlọ́run ni? Ṣé o ti fi ilé Ọlọ́run ṣe ibùgbé ẹ̀mí rẹ̀? Ṣé o ti fi ibùgbé Ọlọ́run ṣe kí ni? Ibùgbé ẹ̀mí rẹ̀. Ṣé o wá rí báyìí? Báwo ni ìrìn rẹ yóò ṣe rí pẹ̀lú Ọlọ́run nínú ọdún tá a wà yìí? Ó ní ọ̀rọ̀ yìí ṣe ń kọ sí wa wípé bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ bó ti wù kó rí. A máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nínú ìwé Lúùkù orí kejì, ẹsẹ̀ 52. Lúùkù orí kejì ẹsẹ̀ 5 àti 2. Jésù sì ń pọ̀ ní ọgbọ́n, ó sì ń dàgbà, ó sì wà ní ojú rere ní ọ̀dọ̀ Ọlọ́run àti ènìyàn. Ìbéèrè mi sí ọ lónìí ni wípé báwo ni ènìyàn ṣe ń rí ojú rere gbà lọ́dọ̀ Ọlọ́run? Báwo la ṣe lè gbé ìgbé ayé wa tí Ọlọ́run yóò nífẹ̀ẹ́ sí ohun tí à ń ṣe, tí a ṣe rí ojú rere rẹ̀? Ìwọ náà mọ̀ pé láwùjọ àwọn ènìyàn kì í ṣe gbogbo nǹkan ló máa mú ojú rere wá. Ó máa ní nǹkan tó máa rí lọ́dọ̀ ẹlòmíì tínú rẹ̀ á dùn sí. Á tún ní nǹkan tí wọn náà rí lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ tí wàá banújẹ́ sí. Kí la gbọ́dọ̀ máa ṣe? Kí ni ṣíṣe fún wa tó máa múnú Ọlọ́run dùn sí wa ní gbogbo ìgbà? Kí ni ṣíṣe fún wa tá fún wa ní ojú rere lọ́dọ̀ Ọlọ́run? Kí ni ṣíṣe fún wa tá jẹ́ kí a jẹ́ àyò Ọlọ́run lóòótọ́ àti lódodo? Ohun tí ọ̀rọ̀ yìí dálé lórí leléyìí o. Mo fẹ́ ká kọ́kọ́ wọnú ìwé òwe. Mo fẹ́ fi ìpilẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yìí lélẹ̀ dáadáa kó lè yé wa, kó lè yé wa. Ìwé òwe orí 3 ẹsẹ̀ 5 kí ló sọ sí 7? Ó ní wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mọ̀ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Tó bá ti mọ̀ ní gbogbo ipa ọ̀nà rẹ ni ó máa tọ́ ọ. Ó ní má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ, bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi.
ìyẹn ni wípé o gbọ́dọ̀ fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Olúwa gbọ́dọ̀ jẹ́ ohun gbogbo ní ohun gbogbo fún ẹ. Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ọ́ lógún ní ọ̀nà tó pọ̀ tó yanturu. Ìwé Jeremiah, ẹ ká wo ìwé Jeremiah náà. Torí pé ìwé mọ́ ní pé asán ni ìgbẹ́kẹ̀lé ènìyàn. Ìgbẹ́kẹ̀lé ènìyàn kí ni o? Asán ni. Ìwé mọ́ sọ pé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin. Ṣùgbọ́n àwa ṣe kí ni? A gbẹ́kẹ̀lé orúkọ Olúwa Ọlọ́run wa. Ìwé Jeremiah 17 orí 17 ẹsẹ̀ 5 kí ló sọ fún wa? Ó ní báyìí ni Olúwa wí, ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn. Bí o gbẹ́kẹ̀lé ara rẹ àbò gbẹ́kẹ̀lé ẹlòmíràn, ègbé ni fún. Ohun tó yẹ kó gbẹ́kẹ̀lé ni Olúwa. Tó o bá tiẹ̀ ń retí ire kan, ohun kan lọ́dọ̀ ènìyàn wípé ẹni yóò ní já mi tilẹ̀, ẹni ìyá ṣe dáadáa fún mi. Ohun tó gbọ́dọ̀ ní ìrètí ni wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí mo mọ̀ kó wà lára ẹni yìí, ẹni ìyá ṣe dáadáa fún mi. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí mo mọ̀ kó wà lára ẹni yìí kò ní já mi tilẹ̀. Ohun tó gbọ́dọ̀ máa gbẹ́kẹ̀lé ni Olúwa lára ẹlòmíì. Kì í ṣe kó gbẹ́kẹ̀lé ènìyàn. Ìwé mọ́ sọ pé ègbé báyìí ni Olúwa wí. Ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn, tí ó fi ẹran ara ṣe apá rẹ̀, ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ Olúwa. Mo gbàdúrà nínú ọdún yìí ọkàn rẹ̀ ò ní ṣí kúrò lọ́dọ̀ Olúwa o. Ọkàn rẹ̀ ò ní ṣí kúrò o. Mo fẹ́ kó mọ̀ wípé dandan ni fún ọ láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Dandan ni o. Dandan ni fún ọ. Ta ló fẹ́ kó bùkún fún ọ? Ṣùgbọ́n Ọlọ́run ni. Ọlọ́run ló fẹ́ kó bùsí fún ọ. Báwo ló ṣe fẹ́ kí ìbáṣepọ̀ tó wà láàrin rẹ àti Ọlọ́run kó ṣe nínú ọdún yìí? Báwo ló ṣe fẹ́ dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run? Gbogbo alámọ̀ nípa Noah, ó bá ojú rere Ọlọ́run pàdé, ó bá oore ọ̀fẹ́ pàdé. Nínú gbogbo ọgọgọ́rùn ẹgbẹgbẹ̀rún ènìyàn tó wà láyé, mílíọ̀nù ènìyàn tó wà láyé nígbà ayé àkọ́kọ́ tí a fi omi parẹ́, a kọ pé Noah ọkùnrin kan ṣoṣo ó bá ojú rere Ọlọ́run pàdé, a sì rán sí àwọn ìtókù rẹ̀ kí ó wàásù fún ọ pé kán wọnú ọkọ̀ ojú omi pé omi ń bọ̀ tó fẹ́ payé rẹ́. Wọ́n gbọ́ràn sí lẹ́nu torí wọ́n fẹ́ ṣe tọlọ́run. Lọ́dún yìí mo fẹ́ kó o ṣe tọlọ́run. Mo fẹ́ kó o ṣe tọlọ́run k'Ọlọ́run lè ṣe tiẹ̀. Mo fẹ́ kó o ṣe tọlọ́run k'Ọlọ́run lè ṣe kíni? Kó lè ṣe tiẹ̀. Báwo lo ṣe fẹ́ dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run? Báwo lo ṣe fẹ́ rí dájú wípé o rí ojú rere Ọlọ́run gbà? Nítorí pé ojú rere Ọlọ́run ló ń bí ojú rere ènìyàn. Bọ́lọ́run ò bá yọ̀ǹda, ènìyàn ò lè yọ̀ǹda. Bẹ́ẹ̀ ni, bọ́lọ́run ò bá yọ̀ǹda, ènìyàn ò lè yọ̀ǹda. Ohun tí Ọlọ́run ò bá fọwọ́ sí, á ṣòro ṣe. Ó làwọn àgbàlagbà jí sọ pé á ṣòro ṣe bí ohun tọ́lọ́run ò ṣe kíni tí ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá lọ́wọ́ sí, yóò ṣeé ṣe. Yóò ṣe kíni? Yóò ṣeé ṣe. Mo fẹ́ sọ ọ̀nà mẹ́ta fún wa èyí tí ó máa mú kí a lè rí ojú rere Ọlọ́run gbà. Ọ̀nà mẹ́ta, ohun mẹ́ta tá a nílò láti ṣe nínú ọdún yìí èyí tí yóò jẹ́ kí a dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run. Èyí tó máa jẹ́ k'Ọlọ́run wọlẹ̀ bó ṣe máa ń wò gbogbo ìgbà tó ń wá àwọn èèyàn tó jẹ́ tirẹ̀. Àwọn èèyàn tó kàn wọ́n ṣe déédéé sí tó ṣe máa ń wá wọn kiri. Wé mọ́ sọ pé àkókò náà ti dé tí gbogbo àwọn èèyàn tó ń sin Ọlọ́run tó ń jọ́sìn sí Olúwa yóò jọ́sìn sí Olúwa nínú ọkàn àti òtítọ́, nínú ẹ̀mí àti òtítọ́, nítorí pé àwọn Ọlọ́run ṣàfẹ́rí ló ń wá kiri, àwọn ló fẹ́ rí. Ọlọ́run ò fẹ́ rí ẹni tí ò fẹ́ rí. Àwọn tó ń ṣàfẹ́rí Olúwa l'Ọlọ́run fẹ́ rí o. Lọ́dún yìí o gbọ́dọ̀ ṣàfẹ́rí Ọlọ́run. Ohun mẹ́ta tó o nílò àti ṣe lọ́dún yìí, ó lè tí mọ̀, mo fẹ́ rán ọ létí. Bó o bá sì ti mọ̀, mo fẹ́ jẹ́ kí ìyè rẹ kó ṣí sí. Yàtọ̀ sí ohun tó o mọ̀ láti àwọn ọdún tó kọjá, o gbọ́dọ̀ fi eléyìí ṣe òye rẹ, ìmọ̀ rẹ àti ọgbọ́n rẹ ní ọdún yìí. Ohun mẹ́ta yìí o gbọ́dọ̀ dìmú gẹ́gẹ́ bí àṣírí láti wá àti rí ojú rere Ọlọ́run gbà nínú ọdún tá a wà yìí àti àwọn ọdún tó máa tẹ̀lé. Àkọ́kọ́ ni wípé gbàgbọ́ nínú Ọlọ́run. Ìwọ tó fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run nínú ohun gbogbo lọ́dún yìí àti àwọn ọdún tí ó tẹ̀lé, tí ó sì máa dìrọ̀ mọ́ Ọlọ́run, tí ò ní jẹ́ kí àfẹ́ ayé
tàbí ìjì ayé ó gbọ́ Ọlọ́run lọ́wọ́ rẹ. Àkọ́kọ́ ohun tó nílò àti ṣe rèé o, gbàgbọ́ nínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ ìgbàgbọ́, òun ló máa mú ká máa sọ ní gbogbo ìgbà ní oríṣiríṣi ọ̀nà tí ọ̀rọ̀ Ọlọ́run ti kọ sí wa ká máa fi yéra wa. Ká máa yé kíni? Ká máa fi yéra wa. Ẹ yẹ kí n kọ́kọ́ ka Jónà orí kejì ẹsẹ̀ kẹjọ. Orí kejì ẹsẹ̀ kẹjọ fún wa. Ó ní àwọn tí ń kíyèsí èké asán kọ àánú ara wọn sílẹ̀. Ó ní kọ àánú ara rẹ sílẹ̀. Àwọn tí ò fẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run nìyẹn. Àwọn tí ò fẹ́ nìkan ṣe pẹ̀lú Ọlọ́run. Àwọn tí ń tanra wọn. Àwọn tí ń tanra wọn. Ó ní tanra rẹ bí ìyá àbèjì tó ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé Táyé ńkọ́? Ó ló lọ raṣọ lÉkòó. Kẹ́hìndé ńkọ́? Ó ló lọ raṣọ l'Ábẹ́òkúta. Ta ni ò ṣàìmọ̀ wípé Táyé ò sí, Kẹ́hìndé ò sí. Aṣọ kọ́lọ́ lọ, ìrìnàjò tó lọ, ìrìnàjò téèyàn kì í padà ni. Kò sẹ́ni tanra rẹ̀ bí ìyá àbèjì bẹ́ẹ̀ o. Ó ṣe dandan bí wọ́n bá ti lọ irú ìrìnàjò bẹ́ẹ̀ láti gbà wípé wọn sí mọ́ náà nìyẹn. Má tanra rẹ̀ lọ́dún yìí. Jòhánù orí 4, má tanra rẹ̀. Bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, Diromo Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Jòhánù orí 4. Kí n ka ẹsẹ̀ 8 yẹn fún wa. 28. Kí n kà fún wa àti ẹsẹ̀ tó tẹ̀lé. Jòhánù orí 4. Kí ló sọ? Ó ní nígbà náà ni wọ́n wí fún un pé kí ni àwa ó wá ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run. Jésù dáhùn ó sì wí fún wọn pé èyí ni iṣẹ́ Ọlọ́run, pé kí ẹ̀yin kí ó gba ẹni tí ó rán gbọ́. Ta ni Ọlọ́run alààyè rán sí wa? Jésù ni. Ọlọ́run bàbá wa, ọba tó dá ayé àti ọ̀run, ọba tó ní gbogbo nǹkan, orísun ìyè, orísun àṣẹ, orísun ohun gbogbo. Ta ni ó rán sí wa? Jésù ni. Ara rẹ̀ ló rán sí wa, ara rẹ̀ tó wá di ara nínú ènìyàn láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Jésù là ń pè. Jésù ni. Òun ló rán sí wa. Ó ní kó gbà á gbọ́. Gba Ọlọ́run gbọ́, gba Jésù gbọ́. Báwo la ṣe lè gba Ọlọ́run gbọ́? Báwo la ṣe lè gba Jésù gbọ́? Ní ọ̀nà tí ó nítumọ̀, ní ọ̀nà tí òfin ní tanra rẹ gẹ́gẹ́ bí ènìyàn, tí gbogbo ènìyàn mọ̀ pé lóòótọ́ ló gbọ́ Ọlọ́run gbọ́. Ìwọ gbà mọ̀ pé lóòótọ́ ló gbọ́ Ọlọ́run gbọ́. Pàdé mi nínú ìwé Jákọ́bù orí 2 ní kọ́mọ́kọ́mọ́ ká sáré kà á sí ara wa létí. 22 ẹsẹ̀ 22, ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 22 àti àwọn ẹsẹ̀ tó tẹ̀lé. Kí ló sọ? Ṣùgbọ́n ẹnìkan lè wí pé ìwọ ní ìgbàgbọ́, èmi sì ní iṣẹ́. Fi ìgbàgbọ́ rẹ hàn mí ní àìsí iṣẹ́, èmi ó sì fi ìgbàgbọ́ mi hàn ọ́ nípa iṣẹ́ mi. Ìgbàgbọ́ tí ò bá ti sí iṣẹ́ nínú rẹ̀, òkú ni, bí aláìsí ni. Ìgbàgbọ́ tí ò bá ti sí iṣẹ́ bí aláìsí ni. Ó sọ níbi wípé ẹnìkan ní wípé èmi ní ìgbàgbọ́ láìsí iṣẹ́. Ìkejì ní pé èmi ò fi ìgbàgbọ́ mi hàn pẹ̀lú iṣẹ́ mi. Ìgbàgbọ́ rẹ nínú Olúwa kì í ṣe ohun tó ń fi àrọ̀múfètèpè àbí ohun tó kàn ń fi ètèpè fi ẹnu sọ nìkan. Ohun tí ó máa fi hàn nípa iṣẹ́ tó ń ṣe fún Ọlọ́run. Ẹgbẹ́ ohun tí wọ́n bi Jésù, báwo lẹ ó ṣe ṣe iṣẹ́ Ọlọ́run? Báwo lẹ ó ṣe ṣe iṣẹ́ Ọlọ́run láyé? Báwo lẹ ó ṣe mú ìfẹ́ Ọlọ́run ṣe láyé? Jésù ní ìgbàgbọ́ ni o. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́. Kí ni ó máa fìdí ìgbàgbọ́ yẹn múlẹ̀? Nítorí pé a ó dá gbogbo aláre nípa ìgbàgbọ́ wa, ṣùgbọ́n a ó dá ìgbàgbọ́ wa láre nípa iṣẹ́ wa. Iṣẹ́ ẹni ni ó fi ìgbàgbọ́ ẹni hàn. Iṣẹ́ rẹ fún Ọlọ́run. Kí ni ṣíṣe? Kí ni iṣẹ́ rẹ fún Ọlọ́run? Òun ni yóò fi ìgbàgbọ́ rẹ hàn. Bó o bá nígbàgbọ́ lóòótọ́, ohun tó ń ṣe nípa rẹ̀ ni yóò fi hàn o. Kì í ṣe wípé orí ahọ́n rẹ nìkan ni ó wà, orí ètè rẹ nìkan ló wà. Ọ̀pọ̀ nu wa ìdí àdúrà láti ń rípa nígbàgbọ́, kì í ṣe ìdí ìgbé ayé wa. A ò lè wò gbé sí ayé wa kárí pa onígbàgbọ́ ni wa, àbá nígbàgbọ́ nu Ọlọ́run. Kò ní farahàn. Kò ní farahàn. Iṣẹ́ ọwọ́ wa ò fi gbàgbọ́ wa hàn. Ó burú jáì. Iṣẹ́ ọwọ́ wa gbọ́dọ̀ fi gbàgbọ́ wa hàn.
lábẹ́ bó ti wù kó rí iṣẹ́ ọwọ́ wa fún Ọlọ́run ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ fi ìgbàgbọ́ wa hàn. Ẹ á kà síwájú sí ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ ó dára bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́ wọ́n sì wárìrì wọn gbàgbọ́ nìkan wọ́n gbàgbọ́ wọ́n ń wárìrì kò tí ì sí ìyàtọ̀ wa àti ẹ̀mí òkùnkùn tó bá gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ o bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ni wípé àwọn ẹ̀mí òkùnkùn ò ṣiṣẹ́ Ọlọ́run mọ́ òun la ṣe ń pè wọ́n ní ẹ̀mí òkùnkùn wọn ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ṣùgbọ́n ìwọ tó jẹ́ onígbàgbọ́ tó gbọ́ Ọlọ́run lóòótọ́ o gbọ́dọ̀ ṣiṣẹ́ ìmọ́lẹ̀ o gbọ́dọ̀ ṣiṣẹ́ Ọlọ́run o gbọ́dọ̀ ṣiṣẹ́ ìmọ́lẹ̀ kí ni iṣẹ́ Ọlọ́run gan ìgbésí ayé rẹ gbọ́dọ̀ fi hàn pé o gbọ́ Ọlọ́run gbọ́ ìhùwàsí rẹ gbọ́dọ̀ fi hàn pé o gbọ́ Ọlọ́run gbọ́ ìbẹ̀rù Ọlọ́run ní ìpìlẹ̀ṣẹ̀ ọgbọ́n o gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run o gbọ́dọ̀ tẹ̀lé òfin Ọlọ́run o gbọ́dọ̀ sí Ọlọ́run lẹ́nu o lè máa wà ní àríyànjiyàn ọ̀pọ̀ nù wa pẹ̀lú lónígbàgbọ́ àríyànjiyàn wa pọ̀ àwa la máa jiyàn lórí amóhùnmáwòrán lórí social media àwa náà la jiyàn lójú ayé gbogbo èèyàn là ń bá jiyàn à ń bá àlùfáà wa jiyàn à ń bá pásítọ̀ wa jiyàn à ń bá àwọn òbí wa jiyàn gbogbo èèyàn là ń bá jiyàn kí ló dé àríyànjiyàn ti pọ̀ jù onígbàgbọ́ kò gbọ́dọ̀ wà fún àríyànjiyàn bẹ́ẹ̀ ìlànà tá a ti là lélẹ̀ fún wa ní láti tẹ̀lé Ọlọ́run tọkàntọkàn bẹ́ẹ̀ ni ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní bẹ ó dára àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́ wọn sì wárìrì ṣùgbọ́n ìwọ aláìmọye ènìyàn ìwọ a fẹ́ mọ̀ pé ìgbàgbọ́ ní àìsí iṣẹ́ asán ni mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi ìgbàgbọ́ rẹ ò ní já sásán ò ní ṣe lásán ìwọ tó bá ti ní ìgbàgbọ́ tí ò fi iṣẹ́ fìdí ìgbàgbọ́ rẹ múlẹ̀ tó ò fi iṣẹ́ tẹ̀lé ìgbàgbọ́ rẹ asán ni o gba Ọlọ́run gbọ́ o ò fẹ́ wà ní ìwà mímọ́ o gba Ọlọ́run gbọ́ ẹ̀ṣẹ̀ ìwà àtẹ̀ṣẹ̀ jọ ń ṣeré ni o gba Ọlọ́run gbọ́ ohun tọ́lọ́run fẹ́ o ò fẹ́ o gba Ọlọ́run gbọ́ ohun tọ́lọ́run kórìíra o ò kórìíra o gba Ọlọ́run gbọ́ ìgbàgbọ́ rẹ asán ni òkú ni asán lórí asán ni òbútù bẹ́tẹ́ ni asán ni nǹkan tí ìwé mọ́ sọ fún wa nìyẹn kì í ṣe nípa iṣẹ́ ni a dá Abrahamu bàbá wa láre nígbà tí ó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ kì í ṣe ẹnu la fi dá Abrahamu bàbá wa láre o nípa iṣẹ́ rẹ̀ ṣe wọ́n pé ìgbàgbọ́ wa ó tẹ̀lé ìgbàgbọ́ Abrahamu gẹ́gẹ́ bí ìwé Gálátíà ti sọ fún wa nínú ìgbàgbọ́ Abrahamu láti rí àpẹẹrẹ bí ènìyàn ṣe gbọ́dọ̀ gba Ọlọ́run gbọ́ ó dà pé ò gbọ́ mi dáadáa nínú ìgbàgbọ́ Abrahamu láti rí àpẹẹrẹ bí ènìyàn ẹlẹ́run ara ṣe lè gba Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ gbọ́ báwo sì ni Abrahamu ṣe fi ìgbàgbọ́ rẹ̀ hàn nígbà tí a dán ìgbàgbọ́ rẹ̀ wò tí Ọlọ́run kọ sí wípé mo fẹ́ mú ọmọ rẹ yẹn kó o mú ọmọ rẹ kan ṣoṣo tó o fẹ́ràn kó o mú kó o lọ fi rúbọ fún mi lórí òkè Mòráyà yẹn kó o fi rúbọ kò wí ẹnikẹ́ni kò tiẹ̀ wí ìyàwó rẹ̀ torí tó bá wí ẹnikẹ́ni kì yóò ṣeé ṣe ó sáré kìtàkìtà ó mú ọmọ ó mú àwọn ìránṣẹ́ rẹ̀ ó mú lórí òkè lọ nígbà tó dé oríta ibi tó gbọ́dọ̀ gorí òkè láti lọ rúbọ ó ní káwọn tó kù dúró ó ní kí ọmọ tẹ̀lé òun pẹ̀lú gbogbo ohun tí wọ́n fi rúbọ nítorí pé ó gbàgbọ́ lọ́kàn rẹ̀ wípé ọmọ ìlérí lọmọ yìí bí n bá pa lóòótọ́ Ọlọ́run ní agbára àti jíǹde láti mú ìlérí rẹ̀ ṣẹ nítorí pé a ti kọ́ wípé nínú ọmọ yìí ní irú ọmọ ènìyàn yóò ti di alábùkún fún o láti inú rẹ̀ lé àti bùsí fún gbogbo orílẹ̀-èdè nítorí náà ó mọ̀ wípé Ọlọ́run kò lè tà sí ohun tó bá sọ Ọlọ́run ò lè jára rẹ̀ tilẹ̀ tó bá ní kí n pa ohun tó ní kí n pa náà ni yóò jí nítorí náà ẹ jẹ́ lọ pa á fún òun ló sọ pọ̀ mọ́ ìlérí ni òun ni yóò mú ìlérí ṣẹ nítorí pé àpẹẹrẹ bíbọ Jésù Kristi ni Ísákì jẹ́ fún Ábúráhámù Ọlọ́run fẹ́ wò wípé bí ènìyàn bá lè gba òun gbọ́ dójú àmì òun náà lè yọ̀ǹda láti fi Jésù sáyé kó fi rúbọ Jésù ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo bẹ́ẹ̀ ni Ábúráhámù gba Ọlọ́run gbọ́ ó fi Ísákì rúbọ nígbà tí ó gbé ọwọ́ rẹ̀ láti pa Ísákì áńgẹ́lì Olúwa kọ sí pé irọ́ má pa lára nítorí pé ó ti pa lọ́kàn rẹ̀ kó tó pa lójú ayé ìwé mọ́ tilẹ̀ sọ fún wa nínú ìwé Róòmù orí kẹrin wípé Ábúráhámù gba Ísákì padà láàyè láti inú òkú ni nítorí pé lọ́kàn rẹ̀ ó ti pa bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ Ábúráhámù nìyẹn nípa iṣẹ́ la fi mọ ìgbàgbọ́ Ábúráhámù báwo la ó ṣe mọ ìgbàgbọ́ tiwọ náà
nípa iṣẹ́ tó ń ṣe fọ́lọ́run, nípa iṣẹ́ rẹ, nípa ìhùwàsí rẹ, ìrìnsí rẹ la ó ṣe mọ iṣẹ́ rẹ. Kì í ṣe nípa iṣẹ́ ni a dá Abraham bàbá wa láre, nípa iṣẹ́ tí ìgbàgbọ́ rẹ ṣe lẹ́ á fi dá ọ láre o. Ó ní nígbà tí ó fi Ísákì ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ, ìwọ náà ó wà lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́ nípa iṣẹ́ ọwọ́ rẹ. Bẹ́ẹ̀ ni níwájú Ọlọ́run àti níwájú ènìyàn lẹ́ á fi dá ọ láre. Ó ní á fi fìdí ìgbàgbọ́ rẹ múlẹ̀. Má ṣe gbàgbé gbàgbọ́ nínú Ọlọ́run. Ìwọ rí i pé ìgbàgbọ́ bá iṣẹ́ rìn, àti pé nípa iṣẹ́ ni a sọ ìgbàgbọ́ di pípé. Láìsí iṣẹ́ ìgbàgbọ́ ò pé o. Ìgbàgbọ́ rẹ, iṣẹ́ rẹ ni ó fìdí rẹ̀ múlẹ̀. À ń sin Ọlọ́run, à ń jọ́sìn sí Ọlọ́run, à ń ṣe oríṣiríṣi nǹkan. Òun ló ń fi ìdí wípé o gba Ọlọ́run gbọ́ múlẹ̀. Kì í ṣe nítorí pé òun jẹ́ orúkọ Kìrìsìtẹ́nì o. Kì í ṣe pé nítorí pé a bí ẹ sínú agbolé ìgbàgbọ́. Irọ́. Kì í ṣe nítorí pé o fẹ́ onígbàgbọ́ àbí o fẹ́ àlùfáà. Irọ́. Nípa iṣẹ́ rẹ tó ń ṣe nítorí pé o gbọ́ Ọlọ́run gbọ́, òun ni yóò dá ọ láre, ni yóò fìdí ìgbàgbọ́ rẹ múlẹ̀. Òun ni yóò sì mú kí ìgbàgbọ́ rẹ dàgbà wá sí pípé. Ìwé mímọ́ sì ṣẹ tí ó wí pé Abraham gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ṣé rí bẹ́ẹ̀? A sì pè é ní ọ̀rẹ́ Ọlọ́run. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó gba Ọlọ́run gbọ́, ó fi iṣẹ́ bá ìgbàgbọ́ rẹ̀ rìn. Ọlọ́run sì rí iṣẹ́ rẹ̀ nípa ìgbàgbọ́ rẹ̀, a sì kà á ní òdodo fún un. Nígbà tí ó dàgbà nínú ìgbàgbọ́ náà àti iṣẹ́ tí ó ń bá ìgbàgbọ́ rẹ̀ rìn, ó di ọ̀rẹ́ Ọlọ́run. Mo gbàdúrà ìgbàgbọ́ rẹ̀ á lérè o. Ìgbàgbọ́ rẹ̀ á mú kàkà sí ọ gẹ́gẹ́ bí òdodo fún ọ. Ìgbàgbọ́ rẹ̀ á sọ di ọ̀rẹ́ Ọlọ́run. Ẹgbọ́n nǹkan tí ẹsẹ̀ tó tẹ̀lé yẹn sọ ní, ìjẹ́ ẹ̀yin rí i pé nípa iṣẹ́ ni à ń dá ènìyàn láre, kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan. Jẹ́ kí iṣẹ́ kí ó tẹ̀lé ìgbàgbọ́ rẹ̀. Má fi ẹnu gba Ọlọ́run gbọ́. Ìfẹ́ rẹ orí ètè rẹ ló wà, orí ẹnu rẹ ló wà. Ìwàsí rẹ orí ẹnu rẹ ló wà. Ọ̀pọ̀ nu wa ohun tá a bá sọ, àwọn èèyàn mọ̀ pé wọ́n lè bá bẹ́ẹ̀. Bá a bá sọ pé òjò ń rọ̀, àwọn èèyàn mọ̀ pé ọ̀sán gangan la wà. Òrùn rọ̀ falafala ni kò sójò kankan. Nítorí pé iṣẹ́ wa ò tẹ̀lé ìgbàgbọ́ wa. Ohun tá à ń sọ bẹ́ẹ̀ kọ́ lórí. Àlódodo, àlótítọ́. Ìwọ tí iṣẹ́ rẹ yóò bá ìgbàgbọ́ rẹ rìn, o máa lódodo, o máa lótítọ́. O máa jẹ́ kí ọkàn rẹ kó ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, láti bẹ̀rù Olúwa, láti tẹ̀lé òfin rẹ̀. Torí pé gbogbo èyí ni a dá ènìyàn fún, láti bẹ̀rù Ọlọ́run, láti tẹ̀lé òfin rẹ̀. Ohun tí oníwàásù orí 12 sọ fún ẹsẹ̀ tó gbẹ̀yìn nìyẹn. O gbọ́dọ̀ mọ̀ wípé tí o bá fẹ́ dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run, àkọ́kọ́ ni pé gba Ọlọ́run gbọ́. Èkejì ni wípé farajìn Ọlọ́run nípa ìjọsìn. Ọ̀pọ̀ mọ̀ wípé o gbọ́dọ̀ ní iṣẹ́ ìsìn. Ohun tá a ṣe ń pe ìgbàgbọ́ ní ẹlẹ́sìn Kristẹni, ẹ̀sìn gbọ́dọ̀ wà, ẹ̀sìn pọn dandan fún gbogbo wa. Ẹ̀sìn já sí ohun tá a ń jọ́sìn sí, ohun tá a fara wa jìn sí, láti jọ́sìn, láti sìn, láti gbà láàyè nínú ayé wa gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ ọ̀gá, ohun tó jẹ́ bí olórí fún wa láti fi ara wa fún. Ẹ ká ka ìwé Róòmù orí 12. Róòmù orí 12. Ká ka ìwé Róòmù orí 12 ẹsẹ̀ kìíní. Róòmù orí 12 ẹsẹ̀ kìíní. Nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Gbogbo onígbàgbọ́ ló nílò iṣẹ́ ìsìn. Tí o bá ti rí iṣẹ́ ìsìn, ìgbàgbọ́ rẹ ò pé o, ìjọsìn rẹ ò pé o láìsí iṣẹ́ ìsìn. Mo fẹ́ ka ìwé Àìsáyà fún wa orí 54 márùn àti mẹ́rin ẹsẹ̀ 17 mẹ́tàdínlógún. Ó ní kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo àwọn tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá ní ẹ̀bi. Èyí ni ti ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, ni Olúwa wí. Ogún àwọn ìránṣẹ́ Ọlọ́run
àwọn tó ní iṣẹ́ ẹ̀sìn, àwọn ìránṣẹ́ Ọlọ́run ló ní iṣẹ́ ẹ̀sìn níwájú Ọlọ́run. Ogun wọn ni wípé kò sí ohun ìjà kan tí a ṣe sí wọn tí ó pa wọn lára o. Kò sì sí àwọn tó bá dìde sí wọn ní ìdájọ́ tí wọn lè dá lẹ́bi, tí wọn lè dá dúró. Ogun ìbí wọn nìyẹn níwájú Ọlọ́run. Ọ̀dọ̀ Ọlọ́run ni òdodo wọn ti wá. Bẹ́ẹ̀ ni ìwọ náà o gbọ́dọ̀ mọ̀ wípé ogún ìbí rẹ nìyẹn gẹ́gẹ́ bí onígbàgbọ́. Iṣẹ́ ìsìn rẹ o ló máa fi ogún ìbí rẹ hàn. Iṣẹ́ ìsìn rẹ síwájú Olúwa, bó o ṣe farajìn sí níwájú Olúwa. Ọdún yìí o nílò iṣẹ́ ìsìn o. Má kàn jẹ́ onígbàgbọ́ pé orí afẹ́fẹ́ ní ṣọ́ọ̀ṣì wa wà, ìjọ wa wà lórí afẹ́fẹ́, so nílò iṣẹ́ ìsìn. O tanra rẹ o tanra rẹ lọ́pọ̀lọpọ̀. Má tanra rẹ lọ́dún yìí. O nílò iṣẹ́ ìsìn o. Ìjọ rẹ ò bá sí lórí afẹ́fẹ́, kò bá sí lórí omi, kò bá sí lórí ilẹ̀. O nílò kíni o? Iṣẹ́ ìsìn. Àwọn tó ń darapọ̀ wọn lórí afẹ́fẹ́ lórí gbogbo àgbáyé, gbogbo wọn ló nílò iṣẹ́ ìsìn. Báwo la ṣe ń ṣe iṣẹ́ ìsìn? Kí la fi ń sin Ọlọ́run pàápàá? Àkọ́kọ́, àkókò. Ó máa fàkókò lẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run fún gbogbo ohun tí a fi ń sin Ọlọ́run ní ohun tó fi fún wa. Lára ohun tó fi fún wa la gbọ́dọ̀ fi sìn padà. Àkọ́kọ́ nínú ohun tó fi fún wa tí ó ti ń ka iye tó fún wa gẹ́gẹ́ bí ènìyàn tó ní iye nínú, òun ni àkókò. Ó máa fi àkókò rẹ fún Olúwa. Bẹ́ẹ̀ ni ó máa fi sin Olúwa. Bí àkókò yìí náà tí a filẹ̀ lọ́jọ́ ìsinmi ọjọ́ Olúwa, wípé níbi gbogbo tá wà lágbàáyé, ká filẹ̀ ká fi jọ́sìn sí Olúwa, ká fi gbọ́rọ̀ Ọlọ́run, ká fi sìn, ká fi yìn, ká fi gbàdúrà papọ̀, ká fi bu ọlá àti ọwọ̀ fún. Àkókò yìí náà ni a fi ń ṣe iṣẹ́ ìsìn kan nìyẹn. Iṣẹ́ ìsìn kan nìyẹn. Ò lè wá rí ọjọ́ ìsinmi jí sí ọjọ́ ìsinmi ká má rí àkókò kan tó filẹ̀ fún Olúwa. Èyí tí ó filẹ̀ fún ara rẹ lójoojúmọ́, tó bá jí, tó bá Ọlọ́run sọ̀rọ̀ ní ìdákẹ́jẹ́ ọkàn rẹ àti ní ohùn rẹ, ní ìkọ̀kọ̀ ìyàrá rẹ, ní ìkọ̀kọ̀ ìyàrá rẹ, tó bá Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run bàbá rẹ, ìyẹn yàtọ̀. Ìtò bá Ọlọ́run sọ̀rọ̀ ní ìgbà tí àwa ẹni àmì òróró àti àwa ènìyàn Ọlọ́run tá bá kóra wa papọ̀ pé à ń jọ́sìn sí Ọlọ́run. Iṣẹ́ ìsìn kan náà nìyẹn. O gbọ́dọ̀ mọ iṣẹ́ ìsìn yẹn ní iṣẹ́ ìsìn. O gbọ́dọ̀ yọ̀ǹda àkókò yẹn. O gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ yọ̀ǹda àkókò yẹn fún Ọlọ́run. Báwo la a ṣe ń sin Ọlọ́run, la ṣe farajì Ọlọ́run, farajì fún Ọlọ́run nínú iṣẹ́ ìsìn wa. Àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ fi àkókò rẹ lẹ̀ fún Ọlọ́run. O lè máa jí kó o máa sùn, kọjọ́ máa gorí ọjọ́, ọ̀sẹ̀ máa gorí ọ̀sẹ̀, oṣù máa gorí oṣù, kí o má sí àkókò tirẹ̀ tí o fún Ọlọ́run. Ìdá mẹ́wàá àkókò ń bẹ, ìdá mẹ́sàn-án àkókò sì ń bẹ, ìdá ogún àkókò ń bẹ. O gbọ́dọ̀ ní àkókò tó máa yọ̀ǹda pé Ọlọ́run ló ní àwọn àkókò yìí, àwọn àkókò tí a ń pera wa papọ̀ pé ká jọ́sìn sí Ọlọ́run gẹ́gẹ́ bí ìjọ orí afẹ́fẹ́. Àkókò kan nìyẹn. Àkókò tí wọ́n pe ọkọ rẹ papọ̀ pé fún ẹbí wa, pẹpẹ wa rèé, ẹ jẹ́ á gbàdúrà sí Ọlọ́run. Bí àgbà tẹ́ bá jí láàárọ̀ àbí ìgbà tẹ́ bá fẹ́ sùn lálẹ́, àkókò kan nìyẹn. Àkókò tó yẹ pé o ò nílò àti pe ẹbí àtara, ìwọ náà ló pe ara rẹ pé mo fẹ́ jọ́sìn sí Ọlọ́run. Àkókò kan náà nìyẹn. O gbọ́dọ̀ ní àkókò tí a máa kà ní iṣẹ́ ìsìn rẹ sí Ọlọ́run, tó yọ̀ǹda fún Ọlọ́run ní gbogbo àkókò rẹ. Ohun tó wù ọ́ ló lè ṣe pẹ̀lú àkókò, ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ìtò yọ̀ǹda fún Ọlọ́run nínú àkókò rẹ. Lára iṣẹ́ ìsìn rẹ nìyẹn o. Èkejì, lẹ́yìn àkókò rẹ tó máa fi sí Ọlọ́run, o gbọ́dọ̀ fi ohun tá a mọ̀ ní ẹ̀bùn rẹ sí Ọlọ́run. Orin yẹn mo fẹ́ràn rẹ̀, mo ti ń kọ́ dáadáa láti ọdún tó kọjá. Ẹ̀mọ́ràn mi létí mo sì ń kọ́. Ọdún iná mo bẹ̀ sí ń kọ́. Pàápàá gbà tó Olúwa sọ fún mi wípé ògo ńlá ń bọ̀ nínú ọdún yìí, ó jẹ́ ọdún ògo ńlá. Mo bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn pé lòmí o lòmí fógo rẹ, tìrẹ mo jẹ́ o Olúwa lòmí fógo rẹ. Lòmí o lòmí fógo rẹ, tìrẹ mo jẹ́ o Olúwa lòmí fógo rẹ. Ìwọ náà tó o bá fẹ́ rógo Ọlọ́run, yọ̀ǹda ara rẹ k'Ọlọ́run lò ẹ́ fógo rẹ o. Lára rẹ lògo Ọlọ́run ti fẹ́ fọhùn jáde. O gbọ́dọ̀ fi ẹ̀bùn rẹ jọ́sìn sí Olúwa. Ẹ̀bùn rẹ gbọ́dọ̀ wà ní ìfarajì sí Olúwa. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí wọ́n ń ta ẹ̀bùn wọn ni, wọ́n sọ ẹ̀bùn wọn dóúnjẹ, ohun tó ń tà náà ń jẹ. Mo fẹ́ kó mọ̀ wípé yàtọ̀ sí àǹfààní àti ta ẹ̀bùn rẹ, kí o fi pawọ́ dà fún ọrọ̀ ajé, kó o fi pawọ́ dà láti tẹ̀síwájú náà àyànmọ́. Mo fẹ́ kó mọ̀ pé àkọ́kọ́ ohun tó o nílò àti ṣe pẹ̀lú ẹ̀bùn rẹ ni pé kó o fi jì fún Ọlọ́run. Nítorí pé ìwọ gan alára rẹ ti ká lára rẹ, ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà ló gbọ́dọ̀ jẹ́ níwájú Olúwa. Nítorí pé èyí ni iṣẹ́ ìsìn rẹ tí ó tọ̀nà níwájú Olúwa.
Ọlọ́run ò ní nǹkan tó fẹ́ gbà mọ́ ju ohun tó ti fún ọ lọ. Nínú ohun tó ti fún ọ ló fẹ́ kó pín pẹ̀lú òun o gbọ́dọ̀ fi àkókò rẹ bọ̀wọ̀ fún kí o yọ̀ǹda àkókò rẹ láti sin Ọlọ́run, láti ṣe iṣẹ́ ìsìn fún Ọlọ́run. Ẹ̀kejì ni pé o gbọ́dọ̀ fi ẹ̀bùn rẹ wúlò fún Ọlọ́run, kó wúlò fún Ọlọ́run, kó fi farajìn. Tó bá ní ẹ̀bùn orin kíkọ, tó bá ní ẹ̀bùn à ń ta dùrù, à ń ta gìtá, tó bá ní ẹ̀bùn ẹ̀mí, o gbọ́dọ̀ fi ṣe iṣẹ́ ìsìn fún Ọlọ́run. O ní ẹ̀bùn ìgbìyànjú, o ní ẹ̀bùn ìbẹniwò, gbogbo ẹ̀bùn tá a bá fún ọ, ọ̀rọ̀ ìyànjú ń bẹ lẹ́nu rẹ, ẹ̀bùn náà ni. O gbọ́dọ̀ fi ṣe iṣẹ́ ìsìn fún Olúwa. Lọ́dún yìí iṣẹ́ rẹ máa lérè, torí pé iṣẹ́ tó máa lérè ó lákọsílẹ̀. Gbogbo iṣẹ́ tó máa lérè lákọsílẹ̀, à ń kọ sílẹ̀. Àwọn àlàfo kan wà nínú àyànmọ́ ènìyàn, iṣẹ́ ìsìn wa ló lè di. Kò sí iye àdúrà tá a gbà tí ò bá ti sí iṣẹ́ ìsìn, tí ò bá ti sí iṣẹ́ ìsìn kò sí ìdáhùn. Iṣẹ́ ìsìn wa ló lè di. O gbọ́dọ̀ ní iṣẹ́ tó ń ṣe fọ́lọ́run. Bóyá ìjọ rẹ wà lórí afẹ́fẹ́ àbí kò sí lórí afẹ́fẹ́, o gbọ́dọ̀ ní iṣẹ́ ìsìn tó ń ṣe fọ́lọ́run. Àkókò rẹ lára iṣẹ́ ìsìn rẹ ni fi fún Ọlọ́run. Ẹ̀bùn rẹ lára iṣẹ́ ìsìn rẹ fi fún Ọlọ́run. Ìkẹta ni pé ohun ìní rẹ, ìyẹn lè àwọn èèyàn kì í fẹ́ gbọ́, torí pé èṣù ó ti mú kí ìmọ̀tara ẹni nìkan kó gba ayé kan. Ohun ìní rẹ, owó rẹ, ìṣúra tó ń bẹ lọ́wọ́ rẹ t'Olúwa ni. O gbọ́dọ̀ fi ṣe iṣẹ́ ìsìn fún Ọlọ́run. Bẹ̀rẹ̀ láti orí ìdámẹ́wàá, àìgbọ́dọ̀ má ṣe ni o. Má jẹ́ kí n tàn ẹ́ sá, kò díwọ́ ọ̀run o, ṣùgbọ́n yóò díwọ́ bí ayé yóò ṣe rọ̀ ọ́ lọ́rùn o. Ohun àìgbọ́dọ̀ má ṣe ni ọ̀rọ̀ ìdámẹ́wàá. Má jẹ́ kí ẹnikẹ́ni kó tàn ọ́. Bí o bá jẹun ó ṣu, bó o bá jẹun tó o bá ṣu yóò já sí àìsàn. Bí nǹkan bá wọlé, o gbọ́dọ̀ ní nǹkan tá a jáde. Ohun tó Ọlọ́run bá fún ọ nípa orí ọ̀fẹ́ rẹ̀ tó fún ọ pé o wà láyé kó dá ọ, o gbọ́dọ̀ ní ìpín tí ó dá padà fún Ọlọ́run pé orí ìgbà, ohun tó rán sí orí ìgbà o, ohun tó fún ọmọ rẹ o, nípa ìfẹ́ ọkàn rẹ sí ẹlẹ́dàá rẹ. Ohun ìdámẹ́wàá jẹ́ kì í ṣe tipátìkúkù. Ohun tí ó fi ìfẹ́ wa hàn sí Ọlọ́run ni. Àwọn tí kò ṣe nínú ìwé Málákì wọ́n lọ jẹ Ọlọ́run lólè. Ṣùgbọ́n nínú ìwé májẹ̀mú titun tí Jésù sọ wípé a gbọ́dọ̀ ṣe àwọn ohun tí ó nípọn ní ti òfin, ó gbọ́dọ̀ jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún wa, pàápàá àwọn tó ní ṣe pẹ̀lú ìwà wa. Bí ó bá ní pé kó o ṣe dáadáa sí èèyàn, ṣó ní kó o ṣe búburú sí Ọlọ́run ni. O ò ṣe àlùfáà rẹ lóore tó o bá ń sọ ìdámẹ́wàá àti ọrẹ rẹ. O ò ṣe ẹni ẹ̀mí àbí ẹni àmíró tá a bá fi lé àyànmọ́ rẹ lóore. O ò ṣe ìjọ Ọlọ́run kankan láǹfààní o. Ara rẹ ló ń ṣe láǹfààní, ara rẹ ló ń ṣe lóore. Bí o bá sì ṣe, ara rẹ náà ló ṣe ní ibi. Torí Ọlọ́run ò ṣe é gàn. Ohunkóhun tí èèyàn bá gbìn ló máa ká. Ọlọ́run ò ṣe é gàn lábẹ́ bó ti kórè. O ò sì lè gbọ́n ju ẹlẹ́dàá rẹ lọ. Bẹ́ẹ̀ ni, o ò lè gbọ́n ju ẹlẹ́dàá rẹ lọ. Kò sí bá a ṣe lè sọ, o ò lè gbọ́n ju ẹlẹ́dàá rẹ lọ. O gbọ́dọ̀ mọ̀ wípé ìṣúra rẹ o gbọ́dọ̀ pín, bá Ọlọ́run pín nínú ẹ̀. O gbọ́dọ̀ ní ohun tó ń fi ìyọ̀ǹda fọ́lọ́run. Àkọ́kọ́ nìyẹn. Wà á fi ìyọ̀ǹda fọ́lọ́run. Wà á ní tó fi ń tọ́jú àwọn òbí rẹ. Wà á ní tó fi ń tọ́jú àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ. Wà á ní tó fi ń tọ́jú àwọn ẹbí rẹ, ìwọ tó láya tó lọ́kọ tó lọ́mọ. Wà á ní tó fi ń, kì í ṣe pé ìmọ̀tara ẹni nìkan yóò gbà ọ́ lọ́kàn pé ara rẹ nìkan ló ń ná ìṣúra rẹ fún. Irọ́, o máa ní tó fi ń tọ́jú àwọn ènìyàn láyìíká rẹ. O máa ní àyè tó fi ń tọ́jú àwọn agboolé ìgbàgbọ́ tó ń bẹ láyìíká rẹ, bẹ̀rẹ̀ láti agboolé ìgbàgbọ́ àlùfáà rẹ. O máa ní èyí tí o fi ń tọ́jú wọn, èyí tí o fi ń ṣe kíni, tó fi ń bù sí fún ayé wọn. Nítorí pé ohun tọ́lọ́run bá fún ọ kò fẹ́ kó jẹ́ adágún o, ó fẹ́ kó dàbí odò ṣíṣàn. Ohun tọ́lọ́run bá fún ọ, ó fẹ́ tara rẹ fún ẹlòmíì, kí àwọn ẹlòmíì lè tara rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí wọ́n lè tara rẹ fi ògo fún Ọlọ́run, kán lè tara rẹ mọ̀ wípé lóòótọ́ ni Ọlọ́run wà. Bọ́rọ̀ fífúnni ṣe jẹ́ nìyẹn. Nítorí náà iṣẹ́ ìsìn rẹ ó ní í ṣe pẹ̀lú bó o ṣe lo àkókò rẹ níwájú Ọlọ́run. Ó ní í ṣe pẹ̀lú bó o ṣe lo ẹ̀bùn rẹ níwájú Ọlọ́run. Ó wá ní í ṣe pẹ̀lú bó o ṣe lo ìṣúra rẹ níwájú Ọlọ́run. Ẹ mọ tí ìwé mọ́ sọ ní pé ká to ìṣúra wa jọ sọ́run, níbi tí àkekèé àti paramọ́lẹ̀ àti ohunkóhun kò ní dé bá láti mú kó dìbàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ń to ìṣúra sáyé ni wọ́n to ìṣúra sọ́lọ́run. Eré owó ni gbogbo èèyàn ń sá kiri, wọn sátọ Ọlọ́run mọ́. To ìṣúra rẹ sọ́run fún Ọlọ́run kí o bá lè rí èrè ní òpin ayé rẹ.
mo fẹ́ kó mọ̀ wípé tó bá fẹ́ ní iṣẹ́ ìjọsìn sí Ọlọ́run o máa ní iṣẹ́ ìsìn tó ní í ṣe pẹ̀lú àkókò rẹ níwájú Olúwa, ẹ̀bùn rẹ níwájú Olúwa, ìṣúra rẹ níwájú Olúwa. Má fi ara ìwé mọ́ sọ pé a gbọ́dọ̀ wá síwájú Olúwa lófò, a gbọ́dọ̀ farahàn níwájú Olúwa lófò. Kì í ṣe wípé bó o bá ṣe á dín Ọlọ́run kù, ṣùgbọ́n á dín ìwà alára kù. Á mú kí èṣù olùfisùn kó fi ọ́ sùn, á mú kí ó lépa rẹ, á mú kó láǹfààní àti ṣe ọ níbi. Ohun tí ó ń dín fún ọ ó pọ̀ ju ohun tí ò lóye rẹ̀ lọ. Láti òní lọ mọ̀ wípé àkọsílẹ̀ wà fún iṣẹ́ ìsìn rẹ. O gbọ́dọ̀ farajìn fún Ọlọ́run níbi gbogbo tá bá ti gbìn ọ́ sí, gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìdílé ìgbàgbọ́ tá bá gbìn ọ́ sí, ìjọ tá bá gbìn ọ́ sí. Mọ̀ wípé o ní iṣẹ́ ìsìn, o ní iṣẹ́ ìsìn tí ò ṣe gan, o ní iṣẹ́ ìsìn tọkàntọkàn tí gbogbo ilé rẹ yóò mọ̀ pé lóòótọ́ ló sin Ọlọ́run, lóòótọ́ ló jẹ́ olótìtọ́ àti olódodo. Má jẹ́ ẹni tó máa ń ṣe ségesège o, ó ṣe láàárọ̀ kò ṣe lọ́sàn, ó ṣe lọ́sàn kò ṣe lálẹ́. Irọ́ o, jẹ́ ẹni tó dúró ṣinṣin níwájú Olúwa. Farajìn Ọlọ́run, nítorí pé nípa èyí la máa mọ̀ wípé ó bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ó dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ bó ti wù kórí. Tí o bá ní iṣẹ́ ìsìn níwájú Olúwa, àwọn àlàfo kan wà yóò yọ o, àwọn àdúrà kan wà kò ṣeé gbà o, àwọn ọ̀nà kan wà ọ̀tá á fini jìyà. Mo gbàdúrà fún ọ wípé ọ̀tá ò ní fi ọ́ jìyà o lábẹ́ bó ti wù kórí. Mo fẹ́ ka ẹsẹ̀ díẹ̀ wà nínú ìwé Róòmù orí 12 yẹn. Má kà nítorí àkókò wa, mo lè má lé àǹfààní àti ṣàlàyé ẹ̀. Ó ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Èèyàn gbọ́dọ̀ sin Ọlọ́run tọkàntọkàn ni, èèyàn gbọ́dọ̀ sin Ọlọ́run tọkàntọkàn. Kí ló tún sọ? Ó ní pé ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, nítorí pé ìpọ́njú ìgbà díẹ̀ ni o. A gbọ́dọ̀ ní ìfaradà. Bẹ́ẹ̀ ni ìwé mọ́ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀. Ẹ máa dúró gangan nínú àdúrà. Àdúrà àìgbọ́dọ̀ má ṣe ni. Lára iṣẹ́ ìsìn wa ni àdúrà gbígbà, ara iṣẹ́ ìsìn wa ni o. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ìwọ tó yahun ju kú lọ, ara rẹ ló ṣe o. Máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́, bẹ̀rẹ̀ látorí ìjọ rẹ, àlùfáà rẹ. Máa pèsè bó bá mọ̀ wípé àìní kan bẹ lára àwọn tẹ́jọ pera yín ní onígbàgbọ́ ní agbolé ìgbàgbọ́ tí wọ́n wà. Tọ́lọ́run sì ti yọ̀ǹda fún ọ. Jẹ́ kí ìtara ẹ̀mí kó dé bá ọ. Jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kó gbà ọ́ lọ́kàn wípé máa pèsè fún kinní. Má dúró de ìgbà tí àlùfáà rẹ yóò pè ọ́ pé àbọ̀dá lágbájá ẹ jọ̀ọ́ ẹ bá wa gba sísá lágbájá sí ilé iṣẹ́ yín, a mọ̀ pé ẹ lè gbà wọ́n sílé. Má dúró kí wọ́n pè ọ́. Ìwọ náà rí ohun tí ó ń bẹ tó jẹ́ àìní láyìíká rẹ, pàápàá ní agbolé ìgbàgbọ́, kí o sì ṣe kí ni kí o pèsè fún. Bí a bá ti fi fún ọ nítorí ká lè ti pasẹ̀ rẹ fífẹ́ lómìn ni, má jẹ́ adágùn, má yahun. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́. Ẹ fi ara yín fún àlejò ṣíṣe. Ẹ máa súre fún àwọn tí ó ń ṣe inúnibíni sí yín. Ẹ máa súre, ẹ má sì ṣépè. Ìwọ onígbàgbọ́ tó jẹ́ pé èpè ló kún ẹnu rẹ, ó mọ tó ń ṣe. Ẹnìkan wọ́n fi fídíò kan hàn mí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀. Ẹnìkan ń bú ẹlòmíì, ó lẹ́ni yẹn ń bú ìránṣẹ́ Ọlọ́run, ń bú ibà, ó bá bẹ̀rẹ̀ èpè ràǹdẹ̀ràǹdẹ̀. Ó sì pé ààrẹ lónígbàgbọ́. Jésù ò jẹ́ ṣe bẹ́ẹ̀, ìwà ẹ̀mí ò jẹ́ ṣe bẹ́ẹ̀, èso ẹ̀mí kò jẹ́ ṣe bẹ́ẹ̀. Mú èpè kúrò lẹ́nu ẹ, ó yá mú kúrò lẹ́nu ẹ. Kò yẹ ká bá èpè lẹ́nu. Àwọn kan gbọ́dọ̀ nira fún onígbàgbọ́, àwọn bí èpè ṣíṣe. Èpè gbọ́dọ̀ nira fún ọ. Tó bá ìrọ̀rùn fún ọ, ó kù díẹ̀ káàtó, ìgbàgbọ́ rẹ asán ni o. Ó kù díẹ̀ káàtó fún ọ. Ọlọ́run yóò yí ọlọ́kàn padà. Gbogbo èpè tó mọ̀ ẹ́ ó yá lọ gbàgbé ẹ̀, kó fi ayé rẹ̀ sílẹ̀. Mọ̀ wípé o gbọ́dọ̀ wà fún ire ṣúṣú, kó máa súre fún gbogbo ènìyàn. Kì í ṣe èpè. Bẹ́ẹ̀ ni, kò ń ṣe èpè ṣíṣe. Àwọn tí ó ń yọ̀, ẹ máa bá wọn yọ̀. Àwọn tí ó ń sọkún, ẹ máa bá wọn sọkún. Ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ṣé ń gbọ́ṣẹ́? Ìwọ onígbàgbọ́ tó ń ṣèkà fún onígbàgbọ́ ẹgbẹ́ rẹ, asán ni ìgbàgbọ́ rẹ. Èrè ń bẹ fún ọ, ò ní ṣe gbé o, ò ṣe pamọ́ ni. Ẹ wà ní inú kan náà. Kó onígbàgbọ́ máa dalẹ̀ onígbàgbọ́, kọ́mọ ọjọ́ máa dalẹ̀ àlùfáà rẹ̀, kálùfáà máa dalẹ̀ ọmọ ọjọ́. Asán nínú asán ni èrè ń bẹ. Kò sí àṣegbé, àṣepamọ́ ló wà.
ẹ máa wà ní inú kan náà sí ara yín. Ẹ má ṣe ronú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀. Ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. Ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ má pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Ẹ má máa purọ́, ẹ má máa fi búburú san búburú. Lára iṣẹ́ ẹ̀sìn rẹ ni ìhùwàsí ẹ̀gbésí ayé rẹ, iṣẹ́ ẹ̀sìn rẹ níwájú Olúwa. Torí pé o gbọ́dọ̀ jẹ́ ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Nítorí pé bó o ṣe wà láyé, ò ń ṣojú Kristi ni, ò ń ṣojú Ọlọ́run ni. O dá wà, àti rà ọ́ ní iye kan, àti rà ọ́ ní iye kan. Ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀rí ẹ̀jẹ̀ Jésù Kristi ń bẹ lọ́run tá a fi rà ọ́ padà. O ń ṣe fún ara rẹ o wà fún Ọlọ́run. Nítorí náà o ṣojú Ọlọ́run ni. O lè fi búburú san búburú. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ máa pèsè ohun tó tọ́ níwájú gbogbo ènìyàn àti níwájú Ọlọ́run. Bí ó lè ṣe, bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ẹ yẹ ń dánu dúró níbẹ̀ ká lè tẹ̀síwájú ká bá gbàdúrà. O gbọ́dọ̀ mọ̀ wípé tí o bá fẹ́ dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run, gba Ọlọ́run gbọ́ tọkàntọkàn. Farajìn Ọlọ́run nínú ìjọsìn rẹ. O gbọ́dọ̀ sìn Ọlọ́run tọkàntọkàn kó o ní iṣẹ́ ẹ̀sìn tí ó yè koro níwájú Ọlọ́run. Mo sọ fún wa pé ọ̀nà láti ní iṣẹ́ ẹ̀sìn tó yè koro ni pé kó o fi àkókò rẹ sí Ọlọ́run, kó o fi ẹ̀bùn rẹ sí Ọlọ́run, kó o fi ìṣúra rẹ sí Ọlọ́run. Má bá wọn ṣe àríyànjiyàn, fi ìṣúra rẹ sí Ọlọ́run, torí ìyẹn ló nira fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mo máa sọ pé èèyàn ò lè sin àti ẹ̀ máa kà níwèé Matthew. Mi kà nínú ẹ̀sìn, mi rò bẹ́ẹ̀ mo kà ní ẹ̀sìn nígbà tá a ṣe ìsìn èdè Gẹ̀ẹ́sì. Jẹ́ kí n kà fún àwa oní Yorùbá. Matthew orí kẹfà yẹn 24 kí ló sọ pé èèyàn lè sin Ọlọ́run àti mámọ́nì papọ̀. Òun náà ló wà nínú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 13. O gbọ́dọ̀ mọ̀ wípé torí pé ọ̀rọ̀ owó nípọn fún àwọn ènìyàn o. Wọ́n fẹ́ gbọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ohun tó ń ṣiṣẹ́ fún lójoojúmọ́ nìyẹn o. Bẹ́ẹ̀ ni àti fi owó wọn sí Ọlọ́run nira fún wọn. Asán nínú asán ni. Bẹ́ẹ̀ ni o gbọ́ Ọlọ́run gbọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, o bẹ̀rù Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, o fẹ́ ní ìṣúra Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀, o fẹ́ lọ sọ́run kó wà lófo, o ní dọ́run lófo lágbára Ọlọ́run. O máa rí èrè Jésù jẹ. Nítorí Ọlọ́run kì í gbàgbé iṣẹ́ tá a ṣe nípa ìfẹ́ fún, kò ń gbàgbé iṣẹ́ ẹ̀sìn ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni kí ni ìwé Mátù orí kẹfà ẹsẹ̀ 24 sọ fún wa? Ó ní kò sí ẹni tí ó lè sin Olúwa méjì, nítorí yálà yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ èkejì, tàbí yóò faramọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Olúwa pẹ̀lú mámọ́nì. O lè sin Ọlọ́run àti mámọ́nì papọ̀. O gbọ́dọ̀ mọ̀ yẹn. Iṣẹ́ ìsìn rẹ yóò farahàn nípa àkókò tó o bá fún Olúwa, nípa ẹ̀bùn tó o bá lò fún Olúwa, àti nípa ìṣúra tó fún Olúwa. Bẹ̀rẹ̀ látòrí ìdámẹ́wàá ọrẹ rẹ, ìdámẹ́wàá rẹ, àti bí ó ṣe máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́ láti orí ìjọ rẹ àti àwọn ẹbí rẹ. Àwọn èèyàn mímọ́ náà ni wọ́n. Bí ó ṣe máa pèsè fún wọn, bí Olúwa ṣe bùsí fún ọ ló retí kí wọ́n ṣe kí ni kó bùsí fún ẹlòmíì. Bí ò bá ṣe lé ìgbàgbọ́ rẹ asán ni o. Iṣẹ́ ẹ̀sìn rẹ kò ní ṣe ìtẹ́wọ́gbà. Kì í gbogbo iṣẹ́ ẹ̀sìn ló ṣe ìtẹ́wọ́gbà. Kì í gbogbo ẹbọ ló ń rú o. Kò jẹ́ gbogbo ẹbọ ló ń gbà. Ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Iṣẹ́ ìsìn tí ó tọ̀nù òun ni. Ìkẹta tó gbẹ̀yìn rẹ̀ láti dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run tí mo fẹ́ jẹ́ kó yé wa lónìí ni wípé fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo. Fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo. Jẹ́ kí n ka Mátíù orí kẹfà tá a wà yẹn ẹsẹ̀ 53 33 and 34. Ó ní pé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín. Nítorí náà ẹ má ṣe àníyàn nítorí ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀. Búburú ti òòjọ́ ó tó fún un. Ṣé ẹ rí bẹ́ẹ̀? Àníyàn ló ń jẹ́ ká máa sá kétékété kàtàkàtà kàsàkàsà, ká máa sá káàkiri o láì níye, kó lọ láti ọjọ́ ìsinmi kó má rántí Ọlọ́run tó fún ọ níyè, tó fún ọ lẹ́mìí, tó fún ọ lọ́jọ́ ìsinmi, tó fún ọ lójoojúmọ́. Kó jẹ́ pé àtijọ́sìn sí Olúwa nira fún ọ. Torí pé òun sá kàtàkàtà ni, òun ṣe àníyàn ọ̀la ni. Ìwé mọ́ ni má ṣe àníyàn ọ̀la. Búburú wà ní gbogbo ọjọ́, búburú tó sì wà ń bẹ ó tó fún un. Ọlọ́run ló ra ìgbà padà fún wa. Nítorí náà fi Ọlọ́run ṣàkọ́kọ́. Lọ́dún yìí fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo. Báwo la ṣe ń fi Ọlọ́run ṣàkọ́kọ́? Orin Dáfídì ẹsẹ̀ 53
orin Dáfídì yẹn 37 ẹsẹ̀ kẹrin. Orin Dáfídì orin méje ó lé ní àádọ́ta ó lé méje 37 orin Dáfídì 37 ẹsẹ̀ kẹrin ó ní ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú òun ó sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ. Jẹ́ kí inú rẹ̀ dùn sí Ọlọ́run, sí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú Ọlọ́run. Bí Dáfídì ṣe sọ fún mi pé inú mi dùn nígbà tó sọ fún wa nínú ìwé mímọ́ pé inú mi dùn nígbà tó sọ fún mi pé ẹ jẹ́ ká wá sí ilé Olúwa. Inú rẹ̀ dùn nígbà tí wọ́n sọ fún pé jẹ́ ká wá sí ilé Olúwa. Jẹ́ kí inú wọn náà dùn tó bá sọ fún ẹ pé kó wá sí ilé Olúwa. Gbogbo ohun tó ń jẹ́ tọlọ́run jẹ́ kó inú rẹ̀ dùn sí. Bí o bá ní inú dídùn sí ohun tó jẹ́ ti Ọlọ́run, báwo ló ti fẹ́ kí Ọlọ́run kó fún ẹ ní ìfẹ́ ọkàn rẹ? Gbọ́ tí Bíbélì sọ nínú ìwé orin Dáfídì yẹn 37 ẹsẹ̀ kẹrin yẹn ó ní ṣe inú dídùn sí Olúwa pẹ̀lú òun ó sì fi ìfẹ́ inú rẹ̀ fún ọ. O fẹ́ ká dúrà rẹ gbà ṣùgbọ́n o fẹ́ràn Ọlọ́run tọkàntọkàn. Báwo làdúrà rẹ yóò ṣe gbà? O fẹ́ ká dúrà rẹ gbà o ṣe inú dídùn sí Ọlọ́run. Báwo làdúrà rẹ yóò ṣe gbà? Báwo ló ṣe fẹ́ kọ́ lọ́run ṣàánú ẹ? Ṣàánú mi ṣàánú. Báwo ló ṣe ṣàánú ẹ nígbà tó pé ìwọ gan o fẹ́ràn tó fẹ́ràn, o kórìíra tó kórìíra, o jẹ́ tirẹ̀, o fi ara rẹ fún Ọlọ́run gẹ́gẹ́ bí Róòmù orí kejì àtàkà yẹn, gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí tó ṣe iṣẹ́ ẹ̀sìn rẹ tí ó tọ̀nà. Báwo ni inú rẹ yóò ṣe, kí ló ṣe tó tá fi mọ̀ pé inú rẹ dùn sí Ọlọ́run lóòótọ́? Wo orin Dáfídì ẹsẹ̀ ogójì yẹn 40 orin Dáfídì 40 yẹn mẹ́rin àti odò yẹn ẹsẹ̀ kẹjọ ó ní inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ. Báwo ló ṣe fìdí ẹ̀ múlẹ̀ kó inú ẹ̀ dùn láti ṣe ìfẹ́ Ọlọ́run? Ó ní Ọlọ́run mi nítòótọ́ òfin rẹ ń bẹ ní àyà mi. Jẹ́ kí òfin Ọlọ́run wà láyà rẹ, fi síbẹ̀ ìtòmù àti ìtí òtí mọ̀ yọ̀ǹda ara rẹ láti kọ́, láti mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, láti gbọ́ àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ọ ní òfin Ọlọ́run nítòótọ́. Òfin rẹ ń bẹ ní àyà mi. Ẹ rántí nǹkan tí orin Dáfídì orí kìíní sọ fún wa pé alábùkún fún jẹ́ kí n sáré kà á fún wa ká tó gbàdúrà. Ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn, ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà ní òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru. Ẹni tó máa rí ìbùkún Ọlọ́run á jẹ́ ẹni tó ń dunú sí Ọlọ́run ni o. Ọlọ́run ò kún ń bù sí fún ọ̀tá rẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀ ló ń bù sí fún. Ohun tí mò ń sọ fún wa lónìí òun ni wípé bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run nínú ọdún yìí, kó o dìrọ̀ mọ́ Ọlọ́run lábẹ́ Botiwu Kori. Bẹ́ẹ̀ ni, torí pé ìdojúkọ wà ní gbogbo ọjọ́, kò sí à ń tọ́ra wa ní tá bá ní àní ní ìpèníjà wà nínú ohun gbogbo. Báwo ni o ṣe máa rí ìpèníjà tó o ṣe máa borí tí ìpèníjà ò ní gbọ́ Ọlọ́run lọ́wọ́ rẹ? Nítorí pé o máa dìrọ̀ mọ́ Ọlọ́run ni o, lábẹ́ Botiwu Kori ni o máa dìrọ̀ mọ́. Ọ̀nà wo ló ṣe gbàmọ̀ wípé o dìrọ̀ mọ́ Ọlọ́run? Nípa wípé àkọ́kọ́ o máa gbàgbọ́ nu Ọlọ́run. Ìgbàgbọ́ rẹ kedere yóò fìdí múlẹ̀ nípa iṣẹ́ rẹ. Òun ni ìwé mọ́ sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni asán ni. Mo ti sọ fún ẹ. Kejì ni wípé o máa farajìn Ọlọ́run nínú ìjọsìn. Báwo ló ṣe jọ́sìn sí Olúwa nínú nǹkan mẹ́ta? Àkókò rẹ yóò jọ́sìn sí Olúwa, ẹ̀bùn rẹ yóò jọ́sìn sí Olúwa, ìṣúra rẹ náà yóò jọ́sìn sí Olúwa. Ayé yìí ò ń ṣe ayé ìmọ̀tara ẹni nìkan. Tó o bá yahun, ìwé mọ́ sọ pé ẹni tó bá yahun ó yahun sí kìkì àìní. Àwọn tó yahun ó ní lọ́wọ́ ẹni tó ní láò ti gbà, lọ́wọ́ ẹni tó lóhun ò ní, ohun tó ní yẹn láò ti gbà láti fúnfún ẹni tó ní. Má yahun. Ìgbàgbọ́ tá a fún wa, ìgbàgbọ́ tó ń ṣiṣẹ́ nípa ìfẹ́ náà sì ń ṣiṣẹ́ nípa ìgbàgbọ́. Kí ni ìtumọ̀ ìfẹ́ nínú Bíbélì? Ìtumọ̀ ìfẹ́ ni wípé láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nípa fífúnni. Nítorí pé Ọlọ́run fi ìfẹ́ rẹ̀ hàn wá, nítorí pé ó fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù Kristi, tó wá sẹ́ láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Bí Ọlọ́run ó bá sọ̀rọ̀ ìfẹ́, yóò kọ́kọ́ sọ̀rọ̀ fífúnni. Nítorí náà àwọn onígbàgbọ́ á jẹ́ àwọn ènìyàn tó ń fúnni. Nítorí náà nípa ìṣúra rẹ fífúnni, òun la ṣe kà nínú Róòmù orí kejìlá pé kó máa pèsè fún àwọn àìní àwọn ènìyàn mímọ́. O gbọ́dọ̀ mọ̀ bá a ti ń fi fúnni, bí a ti ń fi fún àní àwọn ènìyàn mọ̀ nípa lára iṣẹ́ ìsìn rẹ nìyẹn. Ìkẹta tí mo wá ń sọ nìyẹn pé tó bá fẹ́ dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run, tí o bá fẹ́ fi hàn pé lóòótọ́ ló dìrọ̀ mọ́ lọ nínú ọdún yìí àti àwọn ọdún tó tẹ̀lé, ìkẹta ni wípé o gbọ́dọ̀ fọlọ́run ṣàkọ́kọ́ o. Ọlọ́run kọ́ ni pé tí gbogbo ẹ̀ bá ti dàrú tán ló tẹ̀ máa lé lọ, ló máa lé kiri láti orí òkè kan sí òmíràn. Irọ́ o, Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́. Tó bá fẹ́ kí Ọlọ́run kó darapọ̀ mọ́ nínú ìrìn àjò rẹ, ó gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ o.
ó gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ àti òpin là ń pè é tí ò bá bá ọ bẹ̀rẹ̀ báwo ló ṣe fẹ́ bá ẹ parí. Ó gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ Ọlọ́run owó ni ohun tí ò bá ti fi kọ́ Ọlọ́run kò ní dá sí. Ọlọ́run ò kì í mú ni tipátipá. Òun ló ṣe jẹ́ pé àwọn kan wà tó ń bú Ọlọ́run lẹ́nu ìwà láyé, àwọn kan wà tó ń ṣèkà lónìí ìwà láyé kò sí tó ṣe wọ́n. Àǹfààní orí ọ̀fẹ́ tó wà lákòókò ni pé Ọlọ́run ní sùúrù, ó ń dúró de ìrònúpìwàdà gbogbo ènìyàn. Ó fẹ́ kí gbogbo àrònúpìwàdà kì í ṣe wípé ìlérí rẹ̀ fà sẹ́yìn. Wọ́n máa sọ pé Ọlọ́run ò jáfara nípa ìlérí rẹ̀, ṣùgbọ́n ó mú sùúrù kí gbogbo wa padà wá sínú ìrònúpìwàdà. Ohun tí ìwé Pétérù sọ fún wa nìyẹn. Ká bá padà wá sínú ìrònúpìwàdà, ká bá gba Ọlọ́run ní Ọlọ́run. Mo fẹ́ gbà wá níyànjú lónìí wípé lọ́dún yìí àtàwọn ọdún tó tẹ̀lé ẹ má ṣe ká bá Ọlọ́run rìn bá ṣe bá rìn sẹ́yìn, tá à ń fọ Ọlọ́run sẹ́yìn, tá à ń ṣá ọ̀rọ̀ Ọlọ́run tì, tàbí tá a wò wípé Ọlọ́run ìjọ tó bá wù wá la lè rántí ẹ̀, àbí ìjọ tó bá wù wá àbí tí ìṣòro bá dé la lè rántí. Irọ́ o, ẹ jẹ́ ká mú ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run lókùnkúndùn. Ọdún yìí lágbára, òpin ohun gbogbo fẹ́ẹ̀ dé tán, àwa ní ìrántí òun òpin ohun gbogbo ti dé bá o. Ẹ jọ̀ọ́ bóyá ẹ má ṣe jẹ́ ká máa wọra wa bíi pé eléyìí ò lówó, eléyìí lówó nítorí èyí tó bá ti lówó ni kò tẹ̀lé. Irọ́ ohun ti ẹ̀mí yàtọ̀ sí ohun ti ara. Tó o bá fohun ti ara dájọ́ ohun ti ẹ̀mí, o máa pàdánù ohun ti ẹ̀mí o. Ohun ti ẹ̀mí la fi ń dájọ́ ohun ti ẹ̀mí. Ọ̀rọ̀ Ọlọ́run la fi ń dájọ́ ohun tó ṣe ti Ọlọ́run. Mo fẹ́ kó o mọ̀ wípé lọ́dún yìí bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run, kó dìrọ̀ mọ́ Ọlọ́run kí o bá lè jèrè lọ́wọ́ Ọlọ́run. Mo sì gbàdúrà fún wa wípé àní sọ èrè wa nù. Ìwọ tó ń gbọ́ mi, ìwọ náà mọ̀ wípé o ti ṣá Ọlọ́run tì, o ti yọ̀ǹda fún Jésù, o ti jọ̀wọ́ lẹ̀ fún. Ìwọ náà mọ̀ wípé ewu ń bẹ lóde fún ẹ, ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ẹ̀. Kí ni kìkì ewu ni? Tó o bá ti dàgbà díẹ̀, ìwọ gan mọ̀ páyé pé méjì ó pé gbà. Tó o bá ti dàgbà díẹ̀, wàá mọ̀ pé èṣù ò ń ṣètàn o, èṣù ò ń sọ̀rọ̀ eré orí ìtàgé, èṣù kọjá ọ̀rọ̀ láàlú ògiri oko. Èṣù odidi èṣù ó wà o, ọ̀tá Ọlọ́run, ọ̀tá gbogbo ènìyàn ni. Ó sì wà, a sì rí àwọn ẹ̀mí èṣù káàkiri. Àti kàánú ìwé Jákọ́bù pé àwọn ẹ̀mí èṣù gan pàápàá wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run, wọ́n sì ń wárìrì. Wọ́n wà, àwọn náà ń dorí ayé kodò, wọ́n sì ń ṣe bí sí gbogbo ènìyàn. Kò ní ṣe ohun tó gbé fẹ́ṣù, yóò sì dá olóró ni, torí oró ló ń dá gbogbo ènìyàn káàkiri, olùfisùn ni. Mo fẹ́ kó yọ̀ǹda fún Jésù. Má jẹ́ kí òní tún kọjá lórí rẹ tó ní yọ̀ǹda fún Jésù. Jẹ́ kí á mú gbogbo padà bọ̀ sípò fún ẹ, fún gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú ẹ náà, kí ìwọ náà kó bá lè lérè láyé, kó lè lérè lọ́run, ká bá lè mọ̀ wípé lóòótọ́ akọrúkọ rẹ sínú ìwé ìyè, kí ìwọ náà bá lè bá Jésù jọba ní ìjọba rẹ̀. Mo fẹ́ kó gbàdúrà pẹ̀lú mi. Tó bá mọ̀ pé ìwọ ni mò ń bá sọ̀rọ̀ pé o nílò àti fàyè rẹ fún Jésù lákòókò yìí, mo fẹ́ kó sọ fún ara rẹ wípé kó gbàdúrà pẹ̀lú mi pé Bàbá, ní orúkọ Jésù, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gbàgbọ́ lọ́kàn mi lónìí wípé lóòótọ́ ló wá sáyé, ló sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Mo jọ̀wọ́ ayé àti àyànmọ́ mi fún ọ. Mo jẹ́wọ́ rẹ ní Olúwa mi àti olùgbàlà mi títí ayé. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo gbàgbọ́ pé lóòótọ́ lẹ jíǹde lọ́jọ́ kẹta, lẹ sì gòkè rí ọ̀run. Ẹ jókòó sí ọwọ́ ọ̀tún Baba lọ́run. Ẹ sọ mí di àtúnbí. Mo yọ̀ǹda ayé mi, mo yọ̀ǹda rẹ̀, ohun gbogbo rẹ̀, mo yọ̀ǹda rẹ̀ fún ọ títí ayé lórúkọ Jésù Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn tọkàntọkàn, mo gbàdúrà fún ọ, orí ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Adárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Tí àìsàn kan bá bẹ lára rẹ àbí lára ẹnikẹ́ni tó ṣe bí sí ọ, àìsàn yẹn pòórá, nítorí pé agbára Ọlọ́run ni ìrere. Agbára Ọlọ́run tó jẹ́ ti ìrere yẹn ó dé bá ọ lálejò. Mo sì gbàdúrà fún ọ wípé gbogbo ìkólọ rẹ ó padà ní rere. Ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi ọ̀sẹ̀ yìí, mo fẹ́ gbàdúrà ojú rere fún wa. Mo fẹ́ gbàdúrà ojú rere fún wa nítorí àkókò wa. Ìwọ tó bá fẹ́ fi fún Olúwa, àkókò wà fún wa, orí ọ̀fẹ́ wà fún wa láti fi fún Olúwa. Àwọn ọmọ ọjọ́ wọn á fi bá ṣe lè ṣe, wọn á fi sórí pẹpẹ, tá bá fẹ́ fi fún Olúwa ká fi mú iṣẹ́ ìránṣẹ́ tẹ̀síwájú. Ṣùgbọ́n bí ọrẹ ọjọ́ Olúwa ni ìdámẹ́wàá ni ohunkóhun tá bá fẹ́ fi fún Olúwa, gbogbo ọmọ ọjọ́ tó ń bẹ ní gbogbo àǹfààní wà fún wa. Àwa tá ń jọ́sìn pẹ̀lú Yorùbá ti ṣe ti Gẹ̀ẹ́sì sẹ́yìn láti fi fún Olúwa. Ṣùgbọ́n mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí fún ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀. Ẹ mọ̀ wípé a kọ́ wípé Jésù Kristi dàgbà nínú ọgbọ́n, ó dàgbà, ó pọ̀ sí nínú ọgbọ́n àti òye, ó sì ń dàgbà nínú ojú rere pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Mo gbàdúrà fún ọ lónìí lórúkọ Jésù wípé lọ́sẹ̀ yìí ìwọ náà wàá dàgbà ní ojú rere,
wàá dàgbà nínú ọgbọ́n, wàá dàgbà nínú ìmọ̀ Ọlọ́run. Ojúrere Ọlọ́run á yí ọ ká o, ojúrere ènìyàn á yí ọ ká. Mo ti sọ fún wa lónìí bí a ṣe ń dàgbà ní ojúrere pẹ̀lú Ọlọ́run nípa àwọn ohun tá a ti sọ yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé bó ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí iyè rẹ̀ ń ṣí sí, èyí tí ò ń gbọ́ lóòrèkóòrè, mo pa láṣẹ fún ọ, ojúrere yóò yí ọ ká, àánú Olúwa yóò yí ọ ká, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò yí ọ ká. Láti àkókò yìí lọ ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe ọ. Ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ń bá ọ̀pọ̀lọpọ̀. Mo gbàdúrà fún ìjàmbá ibi ò ní dé bá ọ. Gbogbo ohun tí èṣù lè máa ṣe láti dojúkọ ọ̀pọ̀lọpọ̀, láti yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu, lórúkọ Jésù Ọlọ́run yóò dáàbò bò ọ́, àti wá àti ẹbí rẹ àti ilé rẹ àti ìdáwọ́lé rẹ. Ààbò Olúwa yóò dájú lórí rẹ. Ìwé mọ́ sọ wípé àwọn tí inú wọn dùn sí Olúwa, àwọn ni Olúwa yóò fún ní ìfẹ́ ọkàn wọn. Gbogbo ìfẹ́ ọkàn rẹ ní rere ní ọ̀sẹ̀ yìí, lóṣù yìí, pàápàá nínú ọdún tá a wà nínú rẹ̀ yìí, lórúkọ Jésù ó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín. Lórúkọ Jésù, àmín. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Orí ọ̀fẹ́ Ọlọ́run á máa bá wa gbé o. Ìfẹ́ mọ́ ti Baba àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ yóò sọ̀kalẹ̀, yóò máa bá wa gbé láti ìsìn láti sí láéláé. Àmín. Lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa pàdé ara wa láyọ̀ àtàlàáfíà. Àní sọ èrè wa nù. Ire o. Ẹ ṣé púpọ̀.